Ojutaaye Gist TV, kindly subscribe. Ẹ wo eré àgbéléwò kan ló tún jáde sórí YouTube báyìí. Eré yìí àkọlé rẹ̀ ní jẹ́ Debbie Smart. Ẹ mọ́ ṣàfira láti tètè lọ wo eré àgbéléwò yìí tí ẹ bá tí wò ẹ miss out gidi gan ni. Lórí bíi ní Ojutaaye Gist TV o, ìròyìn lọ́lọ́kan òjọ̀kan jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà òun là á mọ́ mú wá fún yín ní orí ìkànnì. Ṣùgbọ́n lónìí movie news là á mú wá fún yín, èyí tá à ń pè ní ìròyìn eré àgbéléwò. Eré àgbéléwò tí èmi ó sọ fún yín wípé kẹ́ ẹ lọ wò lásìkò yìí òun ni Debbie Smart o, nítorí eré náà ó dùn ó lárinrin. Bẹ́ẹ̀ bá wo eré yìí ẹ sì sára ẹ kì í sàǹdá kádà mi pé Ojútáyé eré yìí ó dùn ó lárinrin. Ẹ má ṣàfira láti lọ wò ó ti ṣò lórí YouTube channel báyìí. Àwọn àgbààgbà òṣèré ló kún bẹ́ẹ̀ o. Ẹ rí ẹ̀kọ́ ọgbọ́n àti òye ẹ rí gbéyẹ̀wò bẹ́ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Ojutaaye Gist TV. Mo rí iná.